rí Ọ̀ọ̀nìrìṣà mo rí wọn bí ọba tí ó gbọ́n kí wọ́n tó kọ̀ tó bá sì gbọ́n kan tó kọ̀ ọgbọ́n lọ́gbọ̀n ní dọ́là mọ́. Ọọ̀ni jẹ́ ọba tí kì í gbọ́ wọn ni wọ́n pé wọ́n sọ pé kí ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tù Kínní káwọn náà gbìyànjú òtún ìjọba tí a mọ̀ sí olórí gbogbo ẹ̀ka ṣàkóso pátá òun ni Aláàfin. Gbogbo tó wá ní ṣe pẹ̀lú kànṣẹ̀báyé pátá tó bá sọ pé custodian of culture Ọọ̀ni ni. Tá ń pè ní pẹ̀bí ibi tí wọ́n ti ń sọ bó ṣe tó bó ṣe jẹ́ bó ṣe máa àtàwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe ni. Kò ń ṣe pé bóyá ẹni táwọn èèyàn kan máa ń sọ níta pé wọ́n gèrí èèyàn kan wọ́n fi fọ́kàn fọ́ba kan ẹ kú mbẹ́ ìṣẹ̀ṣe ọ̀dọ̀ ti débẹ̀. Ìdí à ń pè ní ṣẹ̀ṣe tán ń kọ́ wọn bẹ́ẹ̀ ni pé ẹni báyìí ó tó ọ ẹni báyìí ó jù lọ. Tán bá wá kí ifá fún èèyàn náà máa ń kí ifá nínú ara rẹ̀ pé kí n tí wọ́n kì fún mi yìí ṣé bẹ́ẹ̀ ní sí ìlú ṣe ọba Lámídì Adéyẹmí o bóyá tí àwọn èèyàn gbọ́yé nù. Ọba Jọ́àsì láàánì kẹ lọ mọ̀ dáadáa kódà ọba yìí gbogbo ìgbà tán fi lo ipò nǹkan gbòógì tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fi lo ipò wọn kó ní 1945. Ìgbà tí ọba yìí gbogbo ìgbà tọ́ba yìí lò nípò pátá in tó ṣẹlẹ̀ sí wọn tán lè fi rántí ìṣèjọba wọn òun ni pé wọ́n fi baálẹ̀ Olúbàdàn Alẹ́sìnlọ́yẹ́ jẹ síntọ́mù Oòduà tọ̀ọ̀kan ò lè ṣe tí ọ̀dà torí kò síbi wọn ó so mọ́ ṣùgbọ́n mo Oòduà tọ̀ọ̀kan gbogbo tó bá fẹ́ ṣe yọmọ rántí ìbí. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. ẹ já máa kí gbogbo àwọn ìpè àkó dédé àkókò yìí níbi gbogbo tẹ̀ tí náà fàní láti máa wá káàkiri àgbáńlá ayé pátápátá ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rí tí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ìrètí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má ṣàì bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV bẹ́ẹ̀ sì rí ẹ bá wa like ẹ comment ẹ fèrè ń gba yín sọwọ́ sábẹ́ abala ewu sí ẹ bá wa share ẹ jẹ́ kí ìròyìn kò délé kò dòkò èmi ti ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló ń kọ mi òye lẹ́kàn ló kọ bàbá tó bí ń lọ ọmọ Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara akẹ́ni mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì yàn ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni àwa sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá lẹ́yìn tí wọ́n gbà wá ní àlejò tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì ní ẹnu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ oníròyìn ní orílẹ̀-èdè tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti là wá lọ́yẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lábẹ́ abala àríwísí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè àti ọwọ́ ọ̀rọ̀ ló jẹyọ jáde níbẹ̀ eré tó mú wa láti tẹkọ̀ létí láti wá bá wọn náà léni láti bá wa yànnàná ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ káàárọ̀ sà. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ọmọ Oòduà tọkàntọkàn yàtọ̀ sí ọmọ Oòduà tọ̀ọ̀kan-tọ̀ọ̀kan ọmọ Oòduà tọ̀ọ̀kan wà tán bá béèrè pé ń bo lé bàbá rẹ yóò ná ọ̀kan ni ẹ ti mọ̀ pé tọ̀ọ̀kan ni kò sí tọ́mọ Oòduà tọ̀ọ̀kan ò lè ṣe tí ọ̀dà torí kò síbi wọn ó so mọ́ ṣùgbọ́n ọmọ Oòduà tọkàntọkàn gbogbo tó bá fẹ́ ṣe yọmọ rántí ìbí a sì máa ronú lóókọ lọ. ẹ káàárọ̀ Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá ló kọ mi MC Fangaruba. ẹ ṣeun púpọ̀ ó dá mi lójú wípé
àwọn àfiwé ọ̀rọ̀ eléyìí tí a ṣe ìtàkùrọ̀ rẹ̀ sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ẹ̀yin náà máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà àwọn èèyàn pè mí lápẹ̀lẹ́ lábẹ́lẹ́ la máa mú lẹ́nu nítorí wọ́n pè mí náà lórí ìwé tí a sọ̀rọ̀ lé lórí. Lákọ̀ọ́kọ́ àwọn èèyàn fẹ́ mọ̀ sọ́mọ ìlú Ọ̀yọ́ nìyí ní tòótọ́, ibo báwo lẹ ṣe tán mọ́ Ọ̀yọ́, ibo lọ̀dọ̀ yín lọ́yọ́, ṣé báwo lẹ ṣe àwọn ẹlòmíì ò gbàgbọ́ wípé bóyá ọmọ Ọ̀yọ́ nìyí o. Àjèjì ò ní mọ bí wọ́n sìnkú ọmọ àlè sí kí wọ́n kọ́kọ́ lọ di yìí mú. Tí èèyàn bá gbédè ẹnu mi, èdè lúwo ní sọ lẹ́nu. Ọ̀yọ́ lẹ ń sọ yìí. Ìnínú. Ẹlẹ́ẹ̀kejì, kí ló kọ mi? Ọmọ Kẹ́hìndé Ṣọlá lẹ́pọ̀ kan. Tó bá ní ká tọ́ka sílé Òkè Ààfin lọ́dọ̀ tí a nílé Ọ̀tún Ẹ̀fà. Ẹ wá lọ débẹ̀ lọ béèrè ta ní jẹ́ Kẹ́hìndé o. Wọ́n sọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ọ̀yọ́ gan náà lẹ ti lọ. Bẹ́ẹ̀ni AUD Alágbọ̀n ni mo lọ láké ìtàn tuntun. Ẹyọ bá máa ké ìtàn nítòsí Owódé. Secondary school tí mo lọ n ò ṣe pamọ́ lọ́ràn yẹn rárá. Kò sẹ́ni tẹ́ béèrè lọ rẹ̀ pé Vangaruba o àbí Dìlọ́ ẹ lọ béèrè Dìlọ́ ẹ lọ sínú assembly hall Ọ̀rànyàn grammar school ẹ lọ wo òkè ó kọ tèmi wà ń bẹ. Àwọn akẹgbẹ́ mi gbà tá a wà níléèwé wọn kọ́ ẹ kó mọ̀ pé ọmọ tí ó bá já sàmù kékeré ní ti ń sẹ́yìn sàmù ọ̀nà òun lọ́nà náà wà tẹ́ ẹ̀ bá mọ bẹ̀ ní sáàbù. Ẹ tún wá béèrè nǹkan míì tẹ́ bá tún fẹ́ béèrè ẹ béèrè lọ́wọ́ gbogbo ọmọ tẹ́ bá mọ̀ lókè ààfin gbogbo agboolé tí ń bẹ lókè ààfin ilé ẹ̀ka àrùn ní ilé ọ̀nà Ẹ̀fà ní ilé Ọ̀tún Ẹ̀fà ní gbogbo àwọn àdúgbò ẹ̀ tẹ́ dé àsìpá ẹ béèrè lọ́wọ́ pé ta ní jẹ́ Kẹ́hìndé ta ní jẹ́ Garuba wọ́n sọ bí èèyàn tí wọ́n jẹ́ láti kékeré. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe fọwẹ́wẹ́. Àwa ṣeré inú ààfin nǹkan tó ń ṣe ẹ lọ béèrè àwọn ọmọ ẹ lọ béèrè Ìgìnàbá Oyúnwẹ̀ àwọn Sùláìmọ́n ẹ béèrè gbogbo wọn nínú àwọn ọmọ tọ́jú ọmọ Aláàfin ẹ béèrè mi lọ́wọ́ wọn. Ohun tó ń sọ àwọn èèyàn tí wọ́n fi béèrè bẹ́ẹ̀ ni pé nígbà tí wọ́n rí Garuba tó yọ nínú orúkọ yín náà ni wọ́n fi béèrè bẹ́ẹ̀. Sẹ́rí orúkọ ẹnìkan ti jọba rí lọ́yọ̀ọ́ tí ń jẹ́ Láwàní Agogo Ìjà. Ṣé ìran Yorùbá ń jẹ́ Láwàní? Ṣé bó kọ ni? Ó kọ ni. Mo lè sọ ọmọ mi ní. Ó yàn tẹ̀sí sọ orúkọ ọmọ mo lè sọ ọmọ Lámínú. Àwọn tó ń sọ Declan Smith Richard. Ọkà ṣé àrà àwọn ọmọ Yorùbá tí ń jẹ́ Williams ni? Bẹ́ẹ̀ni. Tọ́jú jẹ́ pé wọ́n gbé ọkọ̀ Yorùbá ga. Ó dáa ká máa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ inú mi dùn fún àwọn ará fún mi láti gbọ́ lè lẹ́nu yín láti kọ́kọ́ yàn lọ́nà ọ̀rọ̀ yìí ná pé ó dájú wípé ọmọ Ọ̀yọ́ gbàǹgbà ní nísìnyí lọ́sẹ̀ tí ó kọjá yẹn ayànnà náà àwọn ọ̀rọ̀ kan ẹ sọ wípé Aláàfin ló fi Olúbàdàn jọba. Kì í ṣe ọba Lámídì Adéyẹmí o bóyá tí àwọn èèyàn gbọ́yé nù. Ọba Jòhásì láàánì ọba Jòhásì láàánì kẹ lọ́mọ dáadáa kódà ọba yìí gbogbo ìgbà tán fi lo ipò nǹkan gbòógì tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fi lo ipò wọn kó ní 1945. Ìgbà tí ọba yìí gbogbo ìgbà tọ́ba yìí lò nípò pátá in tó ṣẹlẹ̀ sí wọn tán lè fi rántí ìṣèjọba wọn òun ni pé wọ́n fi baálẹ̀ Olúbàdàn Alẹ́sìnlọ́yẹ́ jẹ Olúbàdàn. Gbòógì kan tí wọ́n ṣe tó ṣẹlẹ̀ nù. So ẹni tí ìtàn yìí bá rú lójú àwọn òpìtàn ti wáyé wọ́n ti lọ wọ́n ti kọ̀ tán lẹ̀ ẹ lè retí pé kí n lọ jí bàbá mi kòtò kọ́ wá sọ fún mi ẹ lè retí pé bàbá mi nǹkan tí mo bá láyé tẹ́ pé làálàá Nàìjíríà ọ̀dà tí ó ṣe kò jẹ́ kí ìtàn yìí ó yé wọn àbí ó yé wọn kò yé wọn tàbí wọn ráyè àti sọ fún wa kí là ń ṣe àkọsílẹ̀ sí gbogbo tá à ń ṣe yìí náà lónìí yóò wọnú àkọsílẹ̀ kan wọ́n sì padà kà wọ́n ní nígbà báyìí lágbájá sọ báyìí yóò mọ kí àwọn ìtàn tí wọ́n bá ń lẹ̀ lẹ́yìn ni. Ó dà ọ wá ní ìtàn yìí wípé Aláàfin tó fi Olúbàdàn jẹ yẹn ní 1936 ó túmọ̀ sí wípé àṣẹ ń bẹ ní ọ̀dọ̀ Aláàfin lórí àwọn Olúbàdàn àti wípé àṣẹ ń bẹ ok ẹ jẹ́ ká tẹ̀ mọ́ ẹ ti yànnà náà ti Ìbàdàn ẹ jẹ́ ká wá gbé báyìí nínú Aláàfin àti Ọ̀nìrìṣà ìyàtọ̀ wo ní bẹ nínú àwọn méjèèjì ìpele wo látọ̀ wọ́n lé ṣé wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni wọ́n wà lórí ara wọn ni ẹja yànnà náà. Ọjọ́ wo ni wọ́n fẹ́ ṣe ìpàdé àwọn pírẹsidẹ́ǹtì àgbáyé tẹ́ gbọ́ pé King Charles yóò pèsè síbẹ̀ rí ṣe ti gbọ́ rí. Rárá. Ọ̀pọ̀ àwọn countries tó lórúkọ lórílẹ̀-èdè àgbáyé ló jẹ́ pé prime minister náà ń lò. Bẹ́ẹ̀ni. Benjamin Netanyahu mo gbẹ́jú mọ̀ wọn ni
gẹ́gẹ́ bí prime minister Israel mi ò mọ orúkọ ọba Israel mo dẹ̀ mọ̀ pé àwọn ọba kan ti ń lọ tá ti ń débẹ̀ tá ti ń lọ so olóòtú ìjọba tí a mọ̀ sí olórí gbogbo ẹ̀ka ṣàkóso pátá òun ni Aláàfin gbogbo tó wá ní ṣe pẹ̀lú kan ṣẹ̀báyé pátá tó bá sọ pé custodian of culture Ọọ̀ni ni mo rò pé ti rí ìyàtọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó ń yé mi àwọn ibi tó bá ti yẹ kí King Charles ó ṣiṣẹ́ ẹni kí prime minister ó ṣiṣẹ́ mẹ́ àwọn ibi tó bá ti yẹ kí prime minister ó ṣiṣẹ́ ẹni kí King Charles ó ṣiṣẹ́ mẹ́ so mo mọ̀ lo United Kingdom gẹ́gẹ́ bí àpẹẹrẹ eléyìí tí ó jẹ́ kí nǹkan yé wa tó rójú wa wà lọ́dọ̀ wọn jù lé gan lọ. bí àpẹẹrẹ tẹ wá ṣe yìí tẹ fi United Kingdom ṣe àpẹẹrẹ yìí King Charles àti prime minister yìí bàbá ẹ mọ̀ pé bàbá máa tó King Charles àti prime minister àtàbá ní ká gbé wọn sórí ìwọ̀n ìkan ṣáájú ìkan hàn ní wà lẹ́gbẹ̀ẹ́ àwọn. sẹ́rí Prince Charles ní tó jẹ́ kí n fi ṣe ni pé ayé ti lajú ó ti di pé wọ́n ń dìbò yàn ṣùgbọ́n torí pé àwọn méjèèjì náà ní ìtàn ilẹ̀ Yorùbá tí kò sì dí kan lọ́wọ́ tó sì yé àwọn méjèèjì àbí tán bá fẹ́ máa ṣe àmúlùmọ́là torí tá ń pè ní pẹ̀bí ibi tí wọ́n ti ń sọ bó ṣe tó bó ṣe jẹ́ bó ṣe máa àtàwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe ni kò ń ṣe pé bóyá ẹni táwọn èèyàn kan máa ń sọ níta pé wọ́n gé orí èèyàn kan wọ́n fi fọ́kàn fọ́ba kan ẹ kú mbẹ ìṣẹ́sí ọ̀dọ̀ ti débẹ̀ ní tí wọ́n ń pè ní ṣẹ̀ṣẹ̀ tán ń kọ́ wọn bẹ̀ ni pé ẹni báyìí ó tó ọ ẹni báyìí ó jù lọ tán bá wá kí ifá fún èèyàn náà máa ń kí ifá nínú ara rẹ̀ pé kí n tí wọ́n kì fún mi yìí ṣé bẹ́ẹ̀ ní sí lò ó nígbà míì ifá ọyọ ńgbà míì wá ní kọ́ mọ́ kí ara wájú ilé rẹ̀ tó bá wá rárá wájú ilé rẹ̀ tó kì òun ó tètè mú níjà fún ọ torí pé òun kí ọ ò dá lóhùn. ìwọ náà wàá fọgbọ́n sí ṣe bí wọ́n ní mọ́ ìdúró pẹ́ bá a sọ̀rọ̀ ni káàbò rè wá kì í ṣẹgbẹ́ ìjà pẹ́ káàárọ̀ kó sì kọjá lọ. so pé bóyá kìíní. ìtẹ àtúmọ̀ tẹ ẹ túmọ̀ yìí ó túmọ̀ sí fàákàjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́ba yìí. bẹ́ẹ̀ ni. wípé bó bá tẹ̀ jẹ́ wípé eléètò èèyàn kan ò tọ́ ẹnìkan èèyàn kálukú ọba ni níbi tá a fi sọba sí. ẹ já padà báyìí a gbọ́dọ̀ yànnà náà kíní yìí lọ́dọ̀ ẹ̀yin olóyè o inú mi dùn àpẹẹrẹ tẹ́ ẹ ṣe yìí o ẹ mọ̀ wípé prime minister lórí ìṣàkóso gbogbo àwọn ẹ̀ka ìjọba gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀. ṣùgbọ́n bàbá bí prime minister bá máa kó gbogbo ọ̀rọ̀ ó máa kó déwájú king. wọ́n jọ jíròrò sọ́tún jíròrò sósì. ó túmọ̀ sí pé king ó ní ìṣàkóso lórí gbogbo United Kingdom. òun ló ní gbogbo tẹ́rí gbogbo. táwa ni a lè fi sí ipò king yẹn ta lè fi sípò Ọ̀ọ̀ni. ó ní ẹ̀ mo ṣe pé wọ́n ní custodian of culture. ọ̀dọ̀ wọn ní gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ǹbáyé àṣà gbogbo nǹkan tó ní ṣe àmọ́jó sàbáyì àsọjó sàbáyì Aláàfin Ọ̀yọ́ tó kú kọ́nà tó bá wa dẹ̀lẹ̀ fún kábíyèsí nígbà tí wọ́n wàjà Aláàfin wọ́n tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kọ̀ọ̀kan ó dùn mí pé ọ̀pọ̀lọpọ̀ wa èyí tó bá dùn nínú ọ̀rọ̀ bóyá tó ṣègbè fẹ́ni tó sọ̀rọ̀ nìkan la máa dì mú èyí tírú ẹni bẹ́ẹ̀ bá fi sọ bó ṣe tó àti bó ṣe mọ̀ àìsábà fẹ́ dì mú nítòótọ́ èyí tí àwọn ìjọba òyìnbó dálẹ̀ nínú ọ̀rọ̀ yìí òun ló pọ̀ jù nígbà tó di pé wọ́n ń sanwó oṣù fún àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá Aláàfin ní gbowó jù kí dé nìdí tó fi jẹ́ pé Aláàfin ní gbowó jù torí pé òun náà rí function rẹ̀ jù òun náà rí ipa rẹ̀ jù a fẹ́ pẹ̀tù sáwọ̀ mi kan a fẹ́ yanjú kinní kan wọ́n fẹ́ sígun wọ́n fẹ́ ṣiṣẹ́ ẹ̀mọye àwọn ológun ilẹ̀ Yorùbá tó ń bẹ lábẹ́ Aláàfin so báwo la èyí ni wọ́n á fi padà síbẹ̀ báwo lẹ ṣe wá ń retí kó jẹ́ pé ọba kan ní ó wá fi Olúbàdàn jẹ àwọn tó ń jẹ baálẹ̀ Ìbàdàn they are directly attached to Aláàfin of Ọ̀yọ́ torí pé tí Aláàfin bá fẹ́ sígun àwọn ni ó pè so báwo lẹ ṣe wá ń retí pé ẹni tó lè pèèyàn pé ẹja ṣe báyìí ẹlòmíì ni ó wà dé ìládé mo ráwọn kọ́mẹ̀ntì kan tẹ́nìkan sọ pé ọwọ́ àràgùn ilé àga kìnìkan àwọn yẹn ọba ni wọ́n wà nínú ọba tó lóko ńlẹ̀ Yorùbá ṣùgbọ́n tó bá kànràn pé wọ́n fẹ́ ṣe nǹkan kan wọn ò bá Aláàfin dá sí torí pé òṣèlú ni ẹni tá a sì fi so lórí yìí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìlú ìṣèlú Aláàfin Ọ̀yọ́ ni. ó túmọ̀ sí pé ipò onírìṣà ń gbà yẹn ipò ìyàsọ́tọ̀ ipò mọ́tọ̀ tí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kankan ò gbọ́dọ̀ rẹ́ lára rẹ́dẹ̀rẹ̀dẹ̀ kankan ò gbọ́dọ̀ rẹ́ lára. ipò Ọ̀ọ̀ni
táwọn ọmọ Ọ̀yọ́ àbáwa tá a jáwọn ọmọ ìlú kan tó yẹ pé nígbà táwọn ìbò bẹ̀rẹ̀ àwọn ìbò bìrìtìkó tán bẹ̀rẹ̀ sí ni máa sanwó fáwọn lọ́balọ́ba tẹ́ pé owó wọn ó gbé pẹ́ẹ́lí ju ti Ọọ̀ni lọ kì í ṣe pé ipò náà fi sanwó iṣẹ́ wọn fi sanwó royalty tó tọ́ sí Ọọ̀ni wọ́n fún Ọọ̀ni ní royalty o ṣùgbọ́n torí pé ìyẹn jẹ́ mandatory payment tí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ń ṣe eléyìí jẹ́ nǹkan tí nígbà táwọn kan rí fọ́nrán kan tí Aláàfin Ọ̀yọ́ ọba Lámìdí Adéyẹmí kábíyèsí Ọlọ́nọ̀run nígbà tí wọ́n ráwọn fọ́nrán kan ṣe pé wọ́n sọ pé £4,000 náà fún àwọn náà function jù. Àwọn náà ń rí gbogbo ìgbà jù. Àwọn náà ń rí. Wọ́n sì mọ̀ pé wọ́n máa lọ sọ́tún tó ní ṣe pẹ̀lú ìṣe ìlú àwọn náà ń rí tó bá kàn pàdé pé ọ̀rọ̀ orí adé o ọ̀rọ̀ bó ni ìṣẹ̀ṣe rí o Ọọ̀ni ni wọ́n bá ṣèpàdé. So kò takora wọn kò sí dira wọn lọ́wọ́ ẹni tí ó bá yé nìkan lọ béèrè. Mo lè kéré lọ́jọ́ orí bóyá torí ọjọ́ orí mi lẹ́lòmíì ṣe ń wò pé wọn ọmọ tí mò ń sọ ṣùgbọ́n tó bá gbọ́ tí ń jáde lẹ́nu mi tó rí pé Yorùbá ti ń jáde Yorùbá sì lọ́jọ́ orí ọgbọ́n Yorùbá ní ìmọ̀ ní Yorùbá ní àtòyé olóye sì ni Yorùbá máa fi ń joyè kò dàbí ìsìn tó jẹ́ pé olówó lolóyè àfòyè lọ́mọ abẹ́ sí. Ó dáa ẹ ṣeun púpọ̀ inú mi ń dùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ń jáde ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Odòmẹ̀gbọ́n TV sì máa share rẹ̀ kẹ́ máa jẹ́ kó délé kó dókan. Yes sir. Pẹ̀lú bí ilẹ̀ Yorùbá wa ṣe rí yìí a rí wípé nígbà tí Ọ̀nìrìṣà tí wọ́n gorí àpèrè wọ́n gbìyànjú fún ìbáṣepọ̀ tó dánmọ́rán ìṣọ̀kan. Mo fẹ́ kẹ́ ẹ sáré ẹ ṣàpèjúwe ìṣọ̀kan tí Ọ̀nìrìṣà tí wọ́n lé ń gbà náà. Ṣé rí Ọ̀nìrìṣà mo rí wọn bí ọba tí ó gbọ́n kí wọ́n tó kọ̀ tó bá sì gbọ́n kan tó kọ̀ ọgbọ́n lọ́gbọ̀n ní dọ́là àmọ́ Ọọ̀ni jẹ́ ọba tí kì í gbọ́ wọn ni wọ́n pé wọ́n sọ pé tẹ́ bá wo Mọdákẹ́kẹ́ tọ́jọ́ wà ní tòsí ara wọn ẹ rí i pé láyé ọba Síjú Adé Òkun Adé ẹ rí i pé lọ́gbọ́lọ́gbọ́ ṣẹlẹ̀ kan tán fẹ́ sọ di civil war ṣùgbọ́n nítorí ọgbọ́n ẹ rí i pé ẹ̀gbọ́ wàhálà kankan láàrin kódà lọ́dún tó kọjá kábíyèsí sì lọ sọ́yìn ààfin. ẹ máa gbọ́ ó wá di pé tó bá fẹ́ sọdún Mọdákẹ́kẹ́ kí Ọọ̀ni tí ò bá ráàyè kọ́ náà yàn lọ lílé yìí tí ò sí tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ kí a rí Ọọ̀ni bíi pé wọ́n ń pè nǹkan kan àwọn òrìṣà tó ti lọ ṣe mú kọ́ tán jẹ́ òrìṣà dá ẹni tí òrìṣà lẹ́sà tó dá so irú rẹ̀ òun ni Ọọ̀ni kì í ṣe pé kinní kankan Ọọ̀ni ń hùwà gẹ́gẹ́ bí Odùduwà kì í ṣe pé Odùduwà ni ọba tó kọ́kọ́ délẹ̀ Yorùbá ìlú kọ̀ọ̀kan ti ń ṣàkóso ara wọn ṣùgbọ́n torí pé wọn ò mọ bá a ṣe ń relate wọn ò mọ bá a ṣe harmonize bá a ṣe ń tó nǹkan pọ̀ ìyẹn ni Odùduwà ní torí pé Odùduwà yìí kì í ṣe èèyàn lásán ṣe deity on his own. káwá sọ pé àwọn alálẹ̀ ló dá Odùduwà padà wá fún wa ní ìfọ́ọ̀mù ní. tẹ́ bá wo ìdúró Ọọ̀ni ẹ ra pẹ̀rẹ̀ tí mò ń sọ yìí mi ò bá wọn sọ̀rọ̀ papọ̀ rí o thank God wọn kò bá ṣe ń tojú bọ kinní kan ẹ mọ̀ mí dáadáa ṣùgbọ́n téèyàn bá dà ẹ gbọ́ lẹ́nu mi èmi ò ń tètè mi ò ti gbà tí n bá tẹ́wọ́ gbowó lọ́wọ́ èèyàn kí n tó sọ pé èèyàn láwọ́ tí n bá ti rí ti ń ṣe fáwọn èèyàn ìyẹn ò sọ pé kí n lọ lọ́bì kọ̀ọ̀kan mi ntọ́lọ́run ó ṣe yóò ṣe àbáṣọ yìí ya ni ṣé bí làjọ òun rí ni Ọlọ́run mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ kálukú sátẹ̀rámọ́ tó ọba mọ̀. ọ̀dà ẹ̀sùn púpọ̀ báyìí ṣe wá ṣàpèjúwe Ọ̀nìrìṣà yìí inú mi á dùn tọkàntọkàn ẹ bá ń ṣàpèjúwe kábíyèsí Ọ̀wọ́ Adé láàrin ìwọ̀nba ìṣẹ́jú eléyìí tí wọ́n gorí àpèrè yìí àti gbogbo lọ́gbọ́lọ́gbọ́ tí ń ṣẹlẹ̀ yìí kí ni ipa tiwọn fún ìkójọpọ̀ ọmọ Yorùbá fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá nítorí pé ẹ mọ̀ pé bí ẹ̀yin àgbàlẹ̀ máa ní àìkọ́wọ́ ni ijò ní fìyà jọmẹjọ nǹkan tí Ṣèyí Mákindé wò wípé ó ń fìyà jẹ àwọn lọ́balọ́ba àwọn náà ni tó fẹ́ fi kó wọn pọ̀ still náà ẹ bá ń ṣàpèjúwe kábíyèsí Ọ̀wọ́ Adé. láti bí 15 years sẹ́yìn ní tí gómìnà Ṣèyí Mákindé ṣe àgbélélẹ̀ rẹ̀ tó jẹ́ ìgbìmọ̀ lọ́balọ́ba ó ti kú kalẹ̀ wọ́n ṣe jí ni torí pé kò sí àgbọ́yé tó láàrin àwọn lọ́balọ́ba ṣùgbọ́n mọ́tò
ni ọba Lámídì Adéyẹmí, mọ́tọ̀ ni ọba Lámídì Adéyẹmí, mọ́tọ̀ ni kò sí mọ́tọ̀ ni ẹnìkan yìí yẹ ọ̀rọ̀ wọn wò, ẹnìkan yìí dọ̀rọ̀ wọn wò torí ọ̀wọ̀ ń bẹ fún wọn látàrí àwọn ìgbìyànjú tí wọ́n ti ṣe nígbà tí wọ́n sì dé orí ipò. Wọ́n gbìyànjú o, Aláàfin ọba Lámídì Adéyẹmí wọ́n gbìyànjú o, ọmọdé wọ́n fi joyè, wọ́n sì ní wọ́n fi ọgbọ́n egungun àgbà yẹn àti ìmọ̀ àgbà tó yé àgbà wọ́n fi lò ó. Bẹ́ẹ̀ ni wọ́n fi lò ó, wọ́n gbìyànjú gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ tó jẹ́lẹ̀ Yorùbá táwọn kan ti fẹ́ gbà mọ́lẹ̀ Yorùbá lọ́wọ́, Aláàfin gbà padà fúnlẹ̀ Yorùbá. Lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo àwọn ilẹ̀ wa tí ń bẹ lọ́nà kò bẹ́ lọ́nà ilẹ̀ olómìnira bẹ́ẹ̀. Aláàfin ṣe àbẹ̀wò síbẹ̀, gbogbo ọjọ́ dọ́dọ̀ Onísàbẹ̀ ti Sàbẹ̀, gbogbo àwọn ìlú débẹ̀. So ó túmọ̀ sí pé Aláàfin gbìyànjú kí ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé Ẹlẹ́wẹ̀ẹ́tì Kínní káwọn náà gbìyànjú. Sẹ́rí kò gbọ́dọ̀ mọ́ séèyàn bẹ́ẹ̀ tó kábíyèsí o, kò gbọ́dọ̀ mọ́ séèyàn bẹ́ẹ̀. N ò bíyàn sí orí ìtẹ́ ọba, èèyàn darapọ̀ mọ́, èèyàn adapt ni, adaptation yẹn lè take time, ṣùgbọ́n mo gbàgbọ́ pé ọba Ọ̀wádé ó padà sí jù bá ṣe lérò lọ. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni sọ̀rọ̀ lòdì sí tí kábíyèsí ń ṣe lásìkò yìí, kò gbọ́dọ̀ mọ́ séèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo wa pátá lápadà yọ̀ lé lórí torí pé ọba dáadáa ni wọ́n. Nǹkan tí wọ́n nílò ni pé kí wọ́n mọ òpìtàn rí àtòpìtàn bú àwọn tí ń pìtàn fún wọn. Kí wọ́n mọ òpìtàn rí àtòpìtàn bú, kí wọ́n mọ ẹni tó fẹ́ pìtàn gbowó àtẹni tó fẹ́ pìtàn fún wọn kí wọ́n lè níyì, tó fẹ́ pìtàn fún kábíyèsí kí kábíyèsí lè níyì, kì í ṣe ẹni tó fẹ́ pìtàn gbowó tẹ́ tó bá ti gbogbo nǹkan téèyàn bá lè ṣe kí ẹ̀fà mọ́ ẹ̀ bá mú. Kínú kábíyèsí lè mọ́ dùn sí. Kínú kábíyèsí ó dùn tí kábíyèsí wà mọ́ wò pé kìíní kan. Kódà bí mo ṣe wà yìí, wọ́n bá sọ fún mi pé ọmọ àlè ni mí, kò ní kà mí là. Ṣebí mi tí ń wọ ọmọ ọkọ, ẹ mọ́ wá tọ̀ ọmọ àlè kiri. Ẹ fàyè lẹ́fẹ́ ni tí ó wá wakúwa kó máa wá ìyẹn máa ṣe tó bá tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe. Tí mo sì nígbàgbọ́ pé ọlọ́gbọ́n, olóye, onímọ̀ ní kábíyèsí, wọ́n tún lajú dáadáa, á jàǹfààní rẹ̀ dáadáa. Gbogbo àwọn Ọ̀yọ́mèsì á gbádùn rẹ̀, gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ lápapọ̀ á gbádùn kábíyèsí. Ẹ gba kábíyèsí lámọ̀ràn ní ọ̀sẹ̀ tó kọjá lórí àwọn Ọ̀yọ́mèsì yẹn, afẹ́kẹ́ tó sọ̀rọ̀ lórí. Sẹ́rí lórí ọ̀rọ̀ Ọ̀yọ́mèsì, kò sí ọba kan tó lè ṣe ìlú Ọ̀yọ́ láìsí ìkúnlọ́wọ́ àti àgbọ́yé àwọn Ọ̀yọ́mèsì. Mi ò sí láàrin ẹ̀yin Ọ̀yọ́mèsì o, torí mi èso lóyè, òkè ta lè mí gbé. Ṣùgbọ́n in tó bá yẹ kí ó ṣẹlẹ̀ láàrin kábíyèsí Aláṣẹ Ìkejì Òrìṣà ikú bàbá yèyé, tó bá yẹ kó ṣẹlẹ̀ láàrin yín àti àwọn Sàámù àti gbogbo àwọn tó kù dé lórí Báṣọ̀run, ẹ jẹ́ ó ṣẹlẹ̀ kálàáfíà lè jọba. Sẹ́rí gbogbo ẹ̀yin náà kúkú mọ̀ tán, gbogbo àwọn olóyè yìí náà ní àwọn ìgbèríko tí wọ́n ń ṣàkóso lé lórí. Táwọn ìgbèríko yìí ò bá ti lọ ní ìbámu pẹ̀lú ìṣèjọba yín, ẹ rí ìjọba ṣe nù. Ẹ gbọ́dọ̀ rí pé ẹ ṣe àkójọ rẹ̀. Bàbá wọn ò mọ àwọn Ọ̀yọ́mèsì, ẹ̀yin wọn mọ̀. Wọn ò mọ̀ wọ́n, ọ̀rọ̀ ẹnu lásán l'Ọ̀yọ́mèsì létí ẹlòmíì lókè ìta torí kò mọ̀ tàn débi ipa tí wọ́n ń kó. Ẹ̀yin wọn mọ̀, ipa àwọn Ọ̀yọ́mèsì ni ó sì mọ lápa lára yín. Fún ìdí èyí ẹ kó wọn jọ pọ̀, ẹ ṣọ̀kan ká lè gbádùn rẹ̀, kí ló lè tẹ̀síwájú, ìlú Ọ̀yọ́ mọ̀ dàgbà sí. Àṣẹ láṣẹ Èdùmàrè, mo sì fẹ́ kẹ́ ẹ bá mi ṣàkójọpọ̀ ilé láẹ̀kan náà kẹ́ ní àtàrí bí wọ́n ṣe fi ọba Olúbàdàn jẹ alága ìgbìmọ̀ ìṣèjọba yẹn. Àwọn ọba kan ti bẹ̀rẹ̀ sí ní máa tò sẹ́yìn Olúbàdàn, wọ́n la support, wọ́n la fẹ́. Bí àpẹẹrẹ nísìnyí kábíyèsí ọba Olúgbọ́n sí orílẹ̀ Ìgbọ́n, àwọn náà ti sọ pé àwọn ṣàtìlẹ́yìn fún Olúbàdàn kí mo fẹ́ kẹ́ bá sọ̀rọ̀ lórí ká lè gba àwọn lọ́balọ́ba náà. Àwọn míì náà wà tó jẹ́ pé wọ́n ń dákún kínní yìí náà wípé aṣàgbélẹ́yìn eléyìí àfi ṣàgbélẹ́yìn eléyìí. Ẹ má jà tanra wa, ẹni tán bá kọ́ ní ká tó gbà ká ó fẹ́ tinú ẹ̀ sí tẹ́lẹ̀. Ẹ ṣáà o. Ọba la pè é, ọlọ́gbọ́n wọn fi ń jọba, onímọ̀ wọn fi ń jọba, olóye ni wọ́n fi ń jọba, ọ̀gbọ́núgbọ́n lẹ́yìn ni wọ́n ń pè ní kábíyèsí. Náà fi ní tó bá ti ṣe kò ṣe é bí mọ́tò ó mọ tó ṣe ó sì yé dáadáa. Ṣé rí pé mo tò sẹ́yìn ọba kan, mi ò tò sẹ́yìn ọba kan, òṣèlú ti wà.
òṣèlú sì ni ipò tí wọ́n wà, ipò òṣèlú lórí àpèrè ọba ni ipò alága. So ẹ̀rẹ̀ ẹni tí ó sọ pé mo mú, ẹ̀rẹ̀ ẹni tí ò ní mi ò mú, ó nọ́mà, ó bójúmu, wọ́n lè ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún ni kó ríra rẹ̀ bíi pé lórí àtẹni tó gbà fóun àtẹni tí ó gbà fóun ló ń jálága lé lórí. Ṣé mọ̀ pé bí èèyàn bá jẹ ààrẹ, ẹgbẹ́ òṣèlú pọ̀, àwọn tó jáde pọ̀, àtẹni tó tẹ́ lọ́rùn àtẹni tí ò tẹ́ lọ́rùn, ó gbọ́dọ̀ ṣe nǹkan tí ó tẹ́ gbogbo wọn lọ́rùn lápapọ̀. Bó ṣe rí nù. Ẹ ṣeun púpọ̀, ẹ jẹ́ ká ra dààmú báyẹn, ó jẹ́ kí àbọ̀rọ̀ yìí náà kó tún tó fún ìyànnàná. Ẹ já sọ̀rọ̀ lórí ìwé tí ẹ ṣe. Èèyàn kan pè mí lórí ìwé yìí, ẹ̀mí ò mọ̀ bóyá ìwé yẹn wà ní ibi ìgbà yìí. Wọ́n béèrè lọ́wọ́ mi pé kí ni ìwé yẹn tí ó dálé lórí. Ẹ kàn bá mi sáré, ẹ kàn sọ ní ṣókí nítorí káwọn èèyàn náà lè ní àǹfààní. Ìwé yẹn náà rè Unlock the Power of Your Mind, ẹ̀yin tí ẹ pè mí lé lórí. Wọ́n kàn bá ṣàlàyé ètò tẹ́ bá wá nífẹ̀ẹ́ sí, tó bá jẹ́ pé hard copy lẹ́fẹ́, tó bá sì jẹ́ pé software lẹ́fẹ́, àwọn àmọ́ máa fi extra àti pípì mi máa fún yín ní nọ́mbà wọn, wọ́n sì ẹ bá wọn sọ̀rọ̀ ní kété tá a bá ti parí ètò tán. Mo kí ẹ̀yin tí ẹ fìfẹ́ hàn lórí ìwé tá a fi ọgbọ́n ọmọdé yìí kọ, tọrọgbọ́n ọmọdé ni. Níta tí àgbékalẹ̀ rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ní àwọn èrò kan tó dá lọ́kàn wọn, ṣùgbọ́n wọn mọ bí wọ́n ti ń ṣe àmúlò rẹ̀. Irú ètò sọ sáwà náà lọ́kàn tá à ń ṣàmúlò rẹ̀, ó sọ sọ́pọ̀lọpọ̀ èèyàn lọ́kàn, ṣùgbọ́n torí ìdíwọ́ kan tí ó kàn kọjá pa yóò da èrò yẹn rú, èrò yẹn ti lọ nìyẹn. Ó lá ṣe àgbékalẹ̀ ìwé yìí. Ìwé yìí jẹ́ ìwé tí máa ń mú ọkàn èèyàn ró lórí irú èrò tí bá ń bẹ lọ́kàn èèyàn téèyàn fẹ́ kó dàgbà. Quotation ni, àwọn àṣàyàn ọ̀rọ̀ la gbé sínú rẹ̀, ó dẹ̀ kún fún ẹgbẹ̀rún kan làṣàyàn ọ̀rọ̀ tó wà nínú rẹ̀, tó túmọ̀ sí pé 1000 quotes ló wà nínú ẹ̀ tí ẹ tí bá pàdé rí nínú ìwé kankan, torí pé bá a ṣe ń kọ là ń béèrè ta ló ti lò yìí rí, ta ló ti lò yìí rí, tí wọ́n sì ń fi yé wa pé kò sí ẹni tó ti lò rí, tó túmọ̀ sí pé bó ṣe rí iṣẹ́ ọpọlọ tọ́lọ́run fún wa òun la gbé sínú rẹ̀. Àwọn èèyàn sì tún ń béèrè pé ká ṣe apá kejì, níbo lẹ tí jẹ yìí dé, tẹ́ tún sọ pé ká mọ̀ sèmí. Ó lè kéré lójú tó bá sọ pé ata tó iyọ̀ dùn, ìwé yìí ni ó kéré, ṣùgbọ́n ẹni ó bá kàrí ló lè mọ̀. Mo sì ń gba review látọ̀dọ̀ àwọn èèyàn títí dìsìn, àwọn àgbàlagbà tẹ́lẹ̀ omi kan pè mí pé in fact ìwé yẹn èdè Gẹ̀ẹ́sì mi kọ́ o, torí ara àwọn èèyàn kan tí ọmọ ni kọ̀ lọ léèwé èdè Gẹ̀ẹ́sì láì kọ́ torí èèyàn nífẹ̀ẹ́ èdè rẹ̀, mo sọ pé kó kàwé. Bẹ́ẹ̀ni èèyàn nífẹ̀ẹ́ èdè rẹ̀ pé kó kàwé. Mo fẹ́ràn èdè Yorùbá gan. Mo lè máa sọ tọ́ ẹnìkan o, ṣùgbọ́n mo máa sọjà àwọn kan lọ láàrin là wà ní ìgbà bá ẹ ṣeun. Ẹ ṣeun púpọ̀, òun náà lẹ ti gbọ́ nínú ìyànnàná ọ̀rọ̀ ìwé ìhùn náà ló wà lọ́wọ́ mi, ẹ jẹ́ bá nífẹ̀ẹ́ sí. Ẹ̀yin ṣáà ti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kẹ́ mẹ́sàgì mi lórí WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú amóhùnmáwòrán yìí, máa mọ bí mo ṣe máa sẹ́ndì nọ́mbà ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá sí yín tí ẹ sì jọ sọ̀rọ̀ ní tùbínùbí, ẹ sì ti mọ̀ye tí ìwé ọ̀hún náà jẹ́. Ẹ bá ń kẹ́wọn ará ní káfí yìí ṣe lọ. Tó ẹ ṣe o, gbogbo ọmọ Yorùbá àtàtà tí kì í sọ ọmọ Yorùbá aláta, torí ọmọ Yorùbá kan bẹ aláta ni wọn, kì í ṣàwọn tí ń tata láláta tá à ń sọ yìí. Ara máa ń tàwọn gbogbo ìgbà, wọ́n sì máa ń ṣe nǹkan tí ó tún máa tàwọn èèyàn lá ní gbogbo ìgbà, àwọn èsè tí ó tú èèyàn lá. Gbogbo ọmọ Yorùbá àtàtà tó yẹ pé títí ayérayé á mọ̀ bá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó ní tó máa tata ó, nǹkan àtàtà ní nǹkan tá mọ̀ bá ń bẹ̀ tí ó sì ní bàjẹ́. Ọmọ Yorùbá tí ò ní bàjẹ́ láéláé, gbogbo wa pátá ni mo kí. Ẹ jẹ́ ká lè ṣọ̀kan, ìdàgbàsókè àti bí ìlú wa ó ṣe dùn rí tí ó dùn wò, tá lè bára wa sọ̀rọ̀, tá gbọ́ra wa yé, eléyìí lèmi ń pè fún. Á tún máa pàdé ńjọ́ mi, Ọmọkẹ́hìndé Ìṣọ̀lá ló kọ mi, MC Fangaruba. Ẹ ṣé o. Ẹ ṣeun púpọ̀ èèyàn lólùfẹ́ wa, Olúṣọlá Ìṣọ̀lá ló kọ tèmi yẹn lẹ́kọ̀ọ́ lóko bàbá mi, olómi ọgbọ́n náà èèyàn pẹ̀lẹ́. Ọmọ aláàkẹ́ni mímọ̀ jọ méjì ọmọ ẹrú rẹ̀ sí ni ẹ̀kọ́ kì í sì nìyẹn. Ẹ má gbàgbé ayé sísílẹ̀ fún ìpolówó ọjà láti fi mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìsinmi tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yín yìí títí dìgbà tá a fi pàdé. Ire, ayọ̀ àtàláfíà láfi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé, àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n.
ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yìí o àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ní tó mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.